A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Dídáṣẹ́ dúró ní iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ Badegi FM tí ó jẹ́ iléeṣẹ́ aládàáni asọ̀rọ̀mágbèsì ní Minna, ìpínlẹ̀ Niger ti túbọ̀ ń dá awuyewuye sílẹ̀ láti ẹgbẹ́ òṣèlú àti ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn pẹ̀lú bí mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ṣe ń pè fún àlàáfíà. Gómìnà ìpínlẹ̀ Niger Mohammed Bago ni ó pàṣẹ kí wọ́n ti iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kan pa níbi ìpàdé pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ kàn ní ẹgbẹ́ òṣèlú APC tí ń lọ lọ́wọ́ ní ọjọ́ 1 oṣù kẹjọ pẹ̀lú ẹ̀sùn wípé atọ́kùn kan hu ìwà tí ó ṣe lòdì sófin. Ó tún sọ ọ̀rọ̀ òdì sí ìṣèjọba rẹ̀ pẹ̀lú wípé irúfẹ́ agbára báyìí kò sí ní ọwọ́ gómìnà. Ó tún ní kí wọ́n gba láńsẹ̀sì ìwé ẹ̀rí iléeṣẹ́ yìí. Ó ní kí wọ́n tì í pa. Bákan náà ni ó lérí àti wó iléeṣẹ́ náà palẹ̀. Nínú àtẹ̀jáde tí amúgbálẹ́gbẹ̀ẹ́ mínísítà Rabiu Ibrahim buọwọ́ lù ní Idris ti ṣàlàyé wípé àjọ alámòjútó ìgbóhùnsáfẹ́fẹ́ National Broadcasting Commission (NBC) nìkan ni ó ní agbára lábẹ́ òfin àti fagilé láńsẹ̀sì. Ó gbóríyìn fún ìgbésẹ̀ gómìnà lórí bí ó ti ṣe àfisùn iléeṣẹ́ yìí fún àjọ NBC. Ó wáá rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n ní sùúrù de ìpinnu àjọ NBC lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ṣe àpèjúwe ìgbésẹ̀ gómìnà ní èyí tí kò lọ pẹ̀lú ìjọba tiwantiwa. Wọ́n ní ó jẹ́ ìkọlù sí òmìnira ọ̀rọ̀ press freedom. Nínú àtẹ̀jáde ní alukoro ẹgbẹ́ Bọ́lájí Abdullahi ti ní èyí ṣe ìrántí ìgbà ìṣèjọba ológun. Ó ṣe ìkìlọ̀ wípé àṣẹ Bago léwu fún òmìnira àwọn akọ̀ròyìn jákèjádò orílẹ̀-èdè nítorí àjọ NBC nìkan ni ó lẹ́tọ̀ọ́ àti dá sẹ̀ríà fún àwọn agbóhùnsáfẹ́fẹ́. Àjọ SERAP náà kọ̀rọ̀ ojú sí ìgbésẹ̀ gómìnà bí wọ́n ti fún un ní wákàtí 48 láti fi ṣí Badegi FM padà kí wọ́n sì ṣe ìwádìí lórí ohun tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní àṣìlò agbára láti fi gbẹ̀san ẹ̀ṣẹ̀ òṣèlú. Nínú lẹ́tà tí igbákejì adarí Kọ́láwọlé Olúwadáre bu ọwọ́ lù ní SERAP ti ní kí gómìnà fòpin sí gbogbo ìhàlẹ̀ tó ń ṣe nítorí èyí lè dí òmìnira àwọn akọ̀ròyìn lọ́wọ́. SERAP ṣe àríyànjiyàn wípé títì iléeṣẹ́ yìí pa lè ní ipa lórí òmìnira akọ̀ròyìn síwájú ìdìbò ọdún 2027 bí wọ́n ti jẹ́jẹ́ àti gbé ìgbésẹ̀ ìlànà òfin bí ìjọba bá kọ̀ àti gbọ́ tiwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ẹbí Abubakar Yakub Chief Ìmáàmù ìlú Kúṣíbúyí ní agbègbè Buhari ìlú Àbújá ni wọ́n ti wà nínú ẹkún ohun ìpayínkeke lẹ́yìn tí a gbọ́ wípé àwọn ọlọ́pàá yìnbọn pa ọmọkùnrin rẹ̀ Atahiru Abubakar níbi ìjà ilẹ̀ tí ó wáyé lágbègbè ní ọjọ́ Àbámẹ́ta. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé lójú ẹsẹ̀ tí ọta ìbọn ọlọ́pàá bá Atahiru ni ó jẹ́ Ọlọ́run nípè. Ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin Abbas fi ara pa látàrí ọta ìbọn. Ó sì wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn. Nínú àtẹ̀jáde ọjọ́ Àbámẹ́ta ni alukoro ọlọ́pàá ìlú Àbújá Joseph Adé ti ṣàlàyé wípé àwọn ọlọ́pàá ń fèsì sí ìpè pàjáwìrì wípé àwọn kan ń da agbègbè láàmú pẹ̀lú ìjà ilẹ̀ ní Kúṣíbúyí lábẹ́ ẹ̀ka Biazin. Èyí ló mú DPO Biazin àti Kubwa súré fi àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ránṣẹ́ sí ibi ìṣẹ̀lẹ̀ kí ó tó kọjá agbára. Wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn kan bí ìwádìí ṣe ń lọ lọ́wọ́. Adé ní kì í ṣe ọlọ́pàá ni ó dá wàhálà sílẹ̀ ìjà ìlú tí ó ní í ṣe pẹ̀lú ilẹ̀ nítorí ó ṣe pàtàkì láti ṣe àlàyé rẹ̀ yéké fún ará ìlú. Bákan náà ni ó mẹ́nu bà ọ̀rọ̀ tí kọmíṣánná ọlọ́pàá Àjàó Adéwálé sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá kọ̀rọ̀ ojú gidigidi sí ìgbésẹ̀ àwọn ọ̀dọ́ tí wọ́n ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá tí wọ́n rán láti lọ pẹ̀tù sí aáwọ̀. Pa òfin mọ́, àwọn kò ní fi ààyè gba irúfẹ́ ìhùwàsí bẹ́ẹ̀ sí ọlọ́pàá tàbí agbófinró kankan tí wọ́n bá rán láti lọ pèsè ààbò. Ṣùgbọ́n àwọn ará ìlú Kúṣíbúyí tako ọ̀rọ̀ ọlọ́pàá bí wọ́n ti ní níṣe ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí ní yìnbọn kiri kí èyí tó yọrí sí ikú àti ìfarapa. Ṣùgbọ́n tí àtẹ̀jáde kọ̀ àti mẹ́nubà. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá, ẹ̀gbọ́n olóògbé Sanusi Abubakar ní Chief Ìmáàmù bàbá wọn náà fi ara gba ọta ìbọn
níbi ìṣẹ̀lẹ̀. Ó fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá wípé àṣẹ alámòjútó ilẹ̀ tí ó fẹ́ fi agídí gba ilẹ̀ ni ọlọ́pàá ń tẹ̀lé. Ó ní alámòjútó ilẹ̀ kan fẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ní ìlú wọn láì fi tó wọn létí. Òun ni ó dé pẹ̀lú ológun àti fìjìláńtẹ́. Lẹ́yìn èyí ni ó ké sí àwọn ọlọ́pàá lẹ́yìn tí àwọn ọ̀dọ́ dí ojú náà wọ́n sì yanjú ọ̀rọ̀ kí ọlọ́pàá àti task force tó dé bẹ̀rẹ̀ sí yìnbọn sí àwọn olùgbé. Níbẹ̀ ni wọ́n ti yìnbọn pa Àtàírù àti àbúrò rẹ̀ kejì Abbas tí ó wà ní ilé ìwòsàn pẹ̀lú bàbá wọn Chief Imam. Olùgbé kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ lánàá kín ọ̀rọ̀ Sanusi lẹ́yìn bí ó ti ní irọ́ ni ọlọ́pàá pa pẹ̀lú àtẹ̀jáde tí wọ́n fi léde. Ó ní wọn kò sọ nípa ẹni mẹ́ta tí wọ́n yìnbọn fún, ọmọ Chief Imam méjì àti Chief Imam fúnra rẹ̀. Lẹ́yìn èyí ni ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀dọ́ bíi 4 tí wọ́n rí lárọ̀ọ́wọ́tó. Àwòrán tí akọ̀ròyìn rí ṣe àfihàn òkú Àtàírù nílẹ̀ pẹ̀lú àpá ọta ìbọn ní apá òsì àyà rẹ̀. Wọ́n tún rí àwòrán mìíràn pẹ̀lú aṣọ tí wọ́n fi wé òkú rẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀. Nígbà tí akọ̀ròyìn tún padà kàn sí alukoro ọlọ́pàá lórí ìdí tí kò fi mẹ́nuba ìbọn yínyìn àti ìjàmbá tí ó tẹ̀yìn rẹ̀ yọ, Adé tún dá wọn padà sí àtẹ̀jáde tí ó fi léde bí ó sì kọ̀ àti fèsì sí ìbéèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara tí wọ́n ní kí ó lọ rọ́kúnlé ti pàdánù ọ̀pọ̀lọpọ̀ àwọn alátìlẹyìn rẹ̀ sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) tí àwọn adarí ẹgbẹ́ alátakò ṣe ìdásílẹ̀ síwájú ìdìbò gbogbogbò ọdún 2027 gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Orísun ìròyìn kan ní àwọn alátìlẹyìn rẹ̀ ti ṣí sí ọ̀dọ̀ gómìnà ìjẹta fún ìpínlẹ̀ Rivers Rotimi Amaechi tí ó ń wá ọ̀nà àti gba tíkẹ́ẹ̀tì ADC láti díje du ipò ààrẹ. Ọjọ́ 23 oṣù keje ni wọ́n kọ́kọ́ ṣe ìfilọ́lẹ̀ ADC ní ìpínlẹ̀ pẹ̀lú Amaechi àti àwọn adarí ẹgbẹ́ alátakò ńláńlá tí wọ́n ya sí ìlú Port Harcourt fún ayẹyẹ yìí. Níbẹ̀ ni ọ̀pọ̀ èrò ti bọ́ọ̀dì láti PDP bọ́ sí ADC. Orísun ìròyìn fi kún wípé àpẹẹrẹ fi ojú hàn wípé nígbà tí gómìnà bá máa fi padà dé sí ipò rẹ̀ yóò fi ẹgbẹ́ PDP sílẹ̀, ṣùgbọ́n kò tíì sí ẹni mọ ẹgbẹ́ tí ó fẹ́ yà sí. Nígbà tí akọ̀ròyìn kàn sí akọ̀wé ikọ̀ Fubara Sydney Gbara, ó ní àwọn ṣì wà ní PDP títí di ìgbà tí gómìnà bá yí ohùn padà. Ó ní bí gómìnà bá dé lónìí tó ní ó yá ní ẹgbẹ́ ìdàpọ̀ tàbí APC, òun á gbátẹ̀lé. Lórí àwọn alátìlẹyìn gómìnà tí wọ́n ti darapọ̀ mọ́ ẹgbẹ́ mìíràn, Sydney ní ohun tí ó wù wọ́n ni wọ́n ń ṣe nítorí iṣẹ́ òṣèlú kì í ṣe tipátipá. Ààyè wà láti gbé àtìlẹyìn wọn lọ ibòmíràn, ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n ń wo ojú adarí wọn, ohun tí ó bá ṣe ni àwọn náà máa ṣe. Ìròyìn jábọ̀ wípé gómìnà Fubara tí wọ́n jáwé gbélé ẹ̀ fún ní ọjọ́ 18 oṣù kẹta ọdún 2025 pẹ̀lú igbákejì rẹ̀ àti àwọn aṣòfin látàrí àìlèṣàmójútó rògbòdìyàn ìpínlẹ̀ ni wọ́n ń retí kí ó padà sí ààyè rẹ̀ ní oṣù kẹsàn-án tó ń bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Alára ìlú Ìlara Ọba Dr. Olúfọlárìn Olúkáyọ̀dé Ògúnsanwó-Tẹ̀ládé kẹrin yóò sàmì ayẹyẹ ọdún 5 lórí oyè ní ìparí oṣù yìí gẹ́gẹ́ bí ìgbìmọ̀ olùṣètò ṣe jábọ̀. Àtẹ̀jáde ìgbìmọ̀ ṣe àfihàn wípé ayẹyẹ ọlọ́jọ́ mẹ́ta yóò wáyé láàrin ọjọ́ 15 sí ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2025. Ìrónilágbára àti ètò ìlera ọ̀fẹ́ ni wọ́n fi ṣíde fún àwọn olóyè kábíyèsí lówùúrọ̀ àti níbi ìsìn Júmàtì lọ́sàn-án. Ọjọ́ ayẹyẹ ni wọ́n fi sí ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kẹjọ ní ààfin Onílára. Bákan náà ni ìfinijoyè yóò wáyé pẹ̀lú ènìyàn 7 tí ó lẹ́tọ̀ọ́ sí títí kan tọkọ-tìyàwó tí àwọn náà dá sí ìdàgbàsókè ìlú. Lára àwọn olóyè tí yóò gba oyè tuntun láti rí ọ̀jọ̀gbọ́n John Ọládàpọ̀ Ọbáfúnwá tí yóò jẹ́ oyè Balógun ìlú Ìlara, Sọ́víọ̀ Jẹ̀lílì Kọ́láwọlé
Kọ́láwọlé Ọláyẹmí tí yóò jẹ́ oyè olóòtú ìlú Ìlara àti ọ̀jọ̀gbọ́n Kẹ́mi Pìnírò pẹ̀lú oyè Bámòfin ìlú Ìlara. Àwọn ìyókù ni Ambassador Olúwatóyìn Lawal àti Ìyáàfin Abíọ́dún Lawal tí wọ́n fẹ́ fi jẹ oyè Bọ́bagúnwà àti Yèyé Bọ́bagúnwà ìlú Ìlara àti Dr. Ọlánrewájú Ọbaṣá gẹ́gẹ́ bí Ọ̀túnba Bọ́baṣẹ̀yẹ ìlú Ìlara. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn mọ̀lẹ́bí olóògbé ààrẹ àná Shehu Shagari ti lọ ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí ilé olóògbé ààrẹ àná Muhammadu Buhari ní ìpínlẹ̀ Kaduna lẹ́yìn ìpapòdà rẹ̀ tí ó wáyé láìpẹ́. Ajagunfẹ̀yìntì Muhammad Bala Shagari Sarki Mafaran Shagari tí í ṣe olórí ẹbí Shagari ni ó darí ikọ̀ láti lọ fi ìṣọ̀kan hàn sí ẹbí Buhari. Nínú àtẹ̀jáde ní Bala Shagi ti ṣe ìrántí ìbáṣepọ̀ àárín ẹbí méjèèjì bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní èyí tí ó walẹ̀ jìn nínú ìtàn òṣèlú Nàìjíríà. Wọ́n ní kódà ó tún kọjá tòṣèlú. Ẹbí méjèèjì níbi tí a ti rí olóògbé adarí méjèèjì ni wọ́n jọ jẹ́ ẹni àpọ́nlé láwùjọ fún ìgbìyànjú wọn sí ìdàgbàsókè orílẹ̀-èdè. Kí Ọlọ́run pa àṣìṣe wọn rẹ́, fi àlùjánnà onídẹ̀ra jíǹkí wọn. Lára àwọn tí wọ́n jọ wá ṣe àbẹ̀wò láti rí Alhaji Abubakar Sika Shagari, Ustaz Musa Samari àti Alhaji Shehu Aliu Zaria. Ọmọkùnrin Buhari Yusuf Buhari ni ó gba àlejò wọn. Shehu Shagari ni ààrẹ àkọ́kọ́ tí wọ́n dìbò yàn. Ó sìn láti 1979 títí di oṣù kejìlá ọdún 1983 kí wọ́n tó dìtẹ̀ gbàjọba lọ́wọ́ rẹ̀. Muhammadu Buhari tí ó jẹ́ Major General ní ìgbà náà ni ó darí ìdìtẹ̀gbàjọba ológun tí wọ́n fi òpin sí Second Republic. Lẹ́yìn ìdìtẹ̀gbàjọba ni wọ́n fi Shagari sí àhámọ́ tí Buhari fi gba ipò olórí orílẹ̀-èdè títí di ọdún 1985. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Òrìṣẹ́fẹ́mi ti fi ìdùnnú àtayọ̀ yọ̀ǹda ọmọbìnrin rẹ̀ Esther fún ọkọ ní Lithuania. Esther ṣe ayẹyẹ ìgbéyàwó tí Òrìṣàfẹ́mi ṣe àgbékalẹ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram. Òrìṣàfẹ́mi ṣe àfihàn ìgbà kékeré ọmọ rẹ̀ Esther àti fídíò bí tọkọ-tìyàwó yìí ṣe ń fi òrùka sí ọwọ́ ara wọn. Bákan náà ni ó ṣe àfihàn fídíò bí ó ti ń sin ọmọ rẹ̀ lọ iwájú pẹpẹ pẹ̀lú ìdùnnú àti ìwúrí gẹ́gẹ́ bí bàbá. Òrìṣàfẹ́mi ní ayẹyẹ Lithuania ní àkọ́kọ́, ẹlẹ́ẹ̀kejì yóò wáyé ní Nàìjíríà ní ìlànà tìbílẹ̀ láti fi pọ́n ẹbí méjèèjì lé nítorí àṣà àti ìṣe ṣe pàtàkì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òpin ọ̀sẹ̀ tí ó kọjá ní àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù fún ikọ̀ Super Eagles JJ Okocha gba àlejò akọ́nimọ̀ọ́gbá àná fún ikọ̀ Super Eagles Clement Westerhoff ní ilé rẹ̀ tí ó wà ní ìpínlẹ̀ Èkó. Westerhoff tí ó ṣe àfihàn àwòrán ìgbàlejò yìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram pè é ní alẹ́ mánigbàgbé ní ìgbésí ayé rẹ̀, unforgettable night of my life, bí ó ti dúpẹ́ lọ́wọ́ Okocha fún àpọ́nlé rẹ̀. Westerhoff ará ilẹ̀ Netherlands ni ó ṣàmójútó ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà láàrin 1989 sí 1994. Lábẹ́ ìṣàkóso rẹ̀ ní Super Eagles fi gba ife Áfíríkà ẹlẹ́ẹ̀kejì ní ọdún 1994. Bákan náà ni wọ́n kópa nínú FIFA World Cup fún ìgbà àkọ́kọ́ fún ọdún náà tí wọ́n fi lékè àwọn akẹgbẹ́ wọn bíi Argentina, Bulgaria àti Greece. Lákòókò Westerhoff náà ni Okocha kọ́kọ́ bá wọn kópa nínú national team kí ó tó wá di agbábọ́ọ̀lù tó gbayì lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.